kéwu ló yẹ ká mi àké òun ni mọ tábòsí onílé wọ àbòsí wọ̀wé ìwọ́bayé jẹ́ ló yẹ kàmí àké òun ni mo tábò sí onílù àfa ò sì wà níbẹ̀ ó yẹ kàkẹ́tù. tábò sí àbòsí wọ̀wé wọ̀wé ìwọ́bayé jẹ́. بسم الله يوصيكم الله في أولادكم. Allah subhanahu wa ta'ala ni yusikum Allahu fi awladikum. Àìsí gbé ẹ̀tọ́ wá fún àwọn ọmọ yín. Irú ẹ̀tọ́ wọn aṣọ. Wọ́n ní lidhakari mithlu hadhil unthayayn. Òun tẹ́ máa ṣe nǹkan tẹ́ bá ń fún akọ tẹ́tẹ́ máa fún abo náà papọ̀. Fa in kana nisa'an. Tó bá jẹ́ bóbìnrin kan ni fawqa ithnatayni tó ju méjì lọ. Falahunna thulutha ma tarak. Ẹ máa fún wọn ní 1/3. Wa in kana wahidatan ẹgbẹ́ wájú obìnrin ẹ̀yọ̀ kan ni falaha an-nisfu ẹ máa fún ní half níbi ogún. Wa li abawayhi li kulli wahidin minhuma as-sudus ẹ wàá máa yọ̀ǹda bóyá tó bá jẹ́ bàbá ni àbí ìyá tó bá ṣẹ́kù láyé ni ẹ máa fún ní 1/6 mimma taraka in kana lahu. ok ẹ dúró ẹ má bínú ẹ sọ pé tó bá jẹ́ pé obìnrin méjì ni kí wọ́n fún ní mélòó kán fún wọn mẹ́ta 1/3 kán pín ogún sí mẹ́ta àbí. Nísù àti bẹ̀rẹ̀ mo ti sọ question tẹ béèrè mo ti dáhùn ẹ̀ láti bẹ̀rẹ̀ bí ẹ̀ mo ní lidhakari tẹ bá rí gbé English text yẹn síbẹ̀ sọ́dọ̀ àwọn àfi lidhakari mithlu hadhil unthayayn òun ni tá a máa ṣe déédéé ìkẹta bá ti fọkùnrin tá fóbìnrin. nǹkan tó ẹ kí n gbé English text yẹn síbẹ̀ káwọn èèyàn lè rí ẹ kí n gbé. so ẹ̀yin èèyàn nǹkan tí mo bí wọ́n pé tó rán sọ pé Muhammadu ló mú kinní kan ogún ló mú wá so mo dẹ̀ bí wọ́n tẹ́ bá fẹ́ pín ogún tẹ́ ní ọkùnrin àti obìnrin báwo ni ẹ ṣe máa pín ogún yẹn wọ́n dẹ̀ ní Allah commands you regarding your children to share. aláàpáyín láṣẹ nípa àwọn ọmọ yín kẹ́ ẹ pín. the share of the male will be twice. ẹ tún gbé mi sí kékeré. tẹ́ ẹ bá fẹ́ pín ogún ọkùnrin máa jẹ́ méjì lọ́pọ̀. So the share of the male will be twice of that of the female. ṣé ẹ gbọ́ nǹkan tí ẹ máa fún ọkùnrin ó máa jẹ́ ìlọ́po méjì. báwo ni Muhammadu ṣe mú déédéé wá. báwo lè ṣe déédéé ń bẹ̀ yẹn ṣe. ó sọ pé tẹ́ bá fẹ́ kí máa ṣe kí ni. ẹ má kà lọ sí. nǹkan tó wà bí ìta fẹ́ yọ níbi tá a kà yìí ká máa break it down kí ni nǹkan tí Muhammadu sọ ń bí níbi tá first sentence yẹn kí ni nǹkan tó sọ. Okay. mo bí yín ni sà kí ni nǹkan tó sọ. bóyá kẹ bá wa tú ó ní the share of male níbi tá a bá fẹ́ pín nǹkan fọkùnrin will be twice of that of female so kí ni ẹ bá wa tú kí ni nǹkan tó ń ṣàlàyé bẹ́ẹ̀. àbí English yẹn ò correct ni. mo ní kò correct mi ò. kí ni nǹkan tó wá sọ ń bẹ̀. mi disagree pẹ̀lú kọ̀sẹ̀ méjì. disagree torí pípín ogún tẹ sọ lẹ́ẹ̀kan yẹn ẹni kan máa fi ẹ̀tọ́ obìnrin lọ́ bá ṣe kíní kan torí mi ò gẹ̀ẹ́tì àárín yẹn ló yẹ kí n. wọ́n ní kàn pín dọ́gbadọ́gba. ẹni kan pín dọ́gbadọ́gba bọ̀ nǹkan tó wà nù bíi tá a là sọ ó ní kọkùnrin gba ìlọ́po méjì nǹkan tí obìnrin bá gbà nǹkan tá a là sọ ń bí nìyẹn so ẹ̀yin dẹ̀ sọ pé kàn pín dọ́gbadọ́gba kò jọra wọn. so ìkọ́ta fi ń béèrè yìí ni pé kí ni èrè obìnrin tó ń ṣe Islam. táwa ò tiẹ̀ mú Islam ò regard obìnrin so obìnrin tó ń ṣe Islam just you are just wasting your time so kí ni èrè obìnrin kí ni Islam sọ nípa obìnrin kò kà wọ́n sí nǹkan kan. ẹ jọ ṣé ìbátan nìkan lè mọ sọ̀rọ̀ lásán without ẹ. àkọ́bí kò máa ń ṣe wasting of time ó máa fi wọ́n wí ajá ó ń ṣe wasting of time. àánú tán bí yín sá lọ́jà pé 5 àbí 4 àlọ́nà so first one ni irun àti cancel yẹn ẹlẹ́ẹ̀kejì tẹ mú wáyé sí pé kán pé ẹ̀lì cancel. àti cancel torí wọ́n ti ń kírun kí Muhammadu tó dé Muhammadu kan ló mú wá irun òjẹ̀ kì í ṣàánú ṣe get so ẹ sọ pé ó ṣàánú obìnrin pé kán bá ń pín ogún kán máa pín ogún fún wọn ní déédéé nǹkan tó dẹ̀ wà ń bì nǹkan tó wà ní Quran ní pé nǹkan obìnrin nǹkan tọkùnrin bá gba méjì kóbìnrin gbẹyọ kan nǹkan tó wà ní Quran nìyẹn in fact tí obìnrin bá lọ tó bá lọ ṣe ajẹ́rìí ní kóòtù gan
obìnrin méjì ló dúró fún ọkùnrin ẹyọ kan nínú Islam, so wọn ò ṣe déédéé, so ọkùnrin ju obìnrin lọ ní inú ẹ má jẹ wọ́n dẹ̀ ní so Muhammadu lóde ló ní kọ́ mọ́ bẹ orí obìnrin mọ́. wọ́n jẹ́ So èèyàn ṣáà ní Muhammadu. èyí tí Muhammadu ṣe yìí náà àṣekú. So ó gba àwọn nǹkan yẹn sà, ẹ bọ́ sí kílẹ̀ lẹ́ẹ̀kẹta tẹ́ ẹ sọ, àwa ò fẹ́ waste time torí request pọ̀ gan sálẹ̀, èyí a dẹ̀ tètè wá lénìí, ìdí tá a fi tètè wá ní pé a ní àwọn oríṣiríṣi programs tá a fẹ́ ṣe, so a fẹ́ pẹ́ lórí ẹ̀ rárá. Kí ni ẹlẹ́ẹ̀kẹta tẹ́ ẹ sọ? ẹni tí o ṣe ẹ má jẹ explain ibi àyàn àbí ẹ kàn feel pé tẹsán. Kìíní wà self-explanatory now. The share of a male should be twice of a female. Ìlọ́po méjì nǹkan tó bẹ̀rẹ̀ bá gbà ní ọkùnrin gbà. ẹni sọ pé ìmọ̀ ẹ̀yin lẹgbẹ́ mọ́sókè and ìmọ̀ platform mi, at least you need to give me some like my time to talk here. Like about for me 5 minutes to explain this will be actually better. Or even 3 minutes is actually okay for me to do that. So I can jump to Ṣé first sentence ẹ fẹ́ explain? Yeah, explain as well. I will explain that. Only but I'm sorry, the share of the male will be twice of the female. Or mirrors that is inheritance in Islam is actually different than how the explanation will be given to you. It's some knowledge you need to learn. That way is actually even deep for you to even understand. So, on fait understand pé assume nísìnyí tí ìyá kan kú, ó wá fi ọkọ kalẹ̀, ó wá fi ọmọkùnrin kalẹ̀ àtọmọbìnrin nínú ogún mirrors. Kì í ṣe pé ní ayé like time tí Islam ti lè tẹ́ pé ọkùnrin nìkan ló wà ní ìyá ìfikalẹ̀ àti ọkọ. Táwọn ìpa àwọn ọkùnrin méjì ẹ fún wọn lógún, ẹ pa obìnrin tì. Ni ayé wa fi ń wá fún wa pé tá bá ti fọkùnrin nǹkan tiẹ̀, the same thing náà la máa gbé fóbìnrin. Bí tá bá fóbìnrin nìkan tiẹ̀, the same thing la máa gbé fọkùnrin. Tó bá jẹ́ pé àwọn méjèèjì ọmọ ìyá ni wọ́n, ọmọ bàbá ni wọ́n, pé jẹ́ kankan náà ni wọ́n. Ni wọ́n fi ń sọ àyà yẹn padà lọ. Ó ní fa in kana nisa'an, tẹ́pọ̀ obìnrin kan la rí ń bẹ̀ ni báyìí lẹ̀ fún wọn. Tó bá jẹ́ pé ọkùnrin méjì la rí táwa róbìnrin kan, ìyàtọ̀ wà níbí yìí. Tẹ́pọ̀ obìnrin méjì la rí tàrọ́kùnrin kan, ọ̀tọ̀ lógún tí wọ́n pín. Kẹ́tẹ́mi bẹ́ẹ̀ tí wọ́n dá sáà ni pé sallallahu alaihi wasallam òun ló já mẹ́ pé ẹ gbọ́dọ̀ fi ẹ̀tọ́ kan tí ń jóbìnrin tẹ̀ fi ṣeré, ẹ fún ọ lẹ́tọ̀ọ́ wọn tó bá ṣe jẹ́. Mo fi ṣàlàyé pé gbogbo kan tí wọ́n bá gbà ní gbogbo tẹ́ pé obìnrin wà ń bẹ déédéé ló máa jẹ́ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ ọkùnrin. Ọ̀tọ̀ nìkan tó tún máa ń jẹ níbi ogún mi tí kò bá sọ́kùnrin ọmọ ìyá wọn bẹ. So nǹkan tí wọ́n ti understand ni kì í ṣe pé the first line tẹ̀ka gbé wá pé tọ̀ ipò obìnrin pé kíní kan. No, that's not what I'm saying here. Explanation lè máa ní ti explain, mo dẹ̀ ti explain ẹ̀ nínú ọba tẹ̀lé kí gbọ́ yé. Tẹ bá ní tọ̀ ìpè tọ̀ kì í ṣe bẹ́ẹ̀ náà lẹ́tí fẹ́ gbọ́ yé sí. Tọ́ alhamdulillah. That continue pẹ̀lú kan. Alright, ẹ ṣe kò tẹ́ ẹ nídìí pé ẹ explain nǹkan tó bá wà nínú verse ni àwa máa ń kà ń bì. Àwa dẹ̀ mọ̀ wípé nínú Islam ọkùnrin wọn regard obìnrin kan fóbìnrin ní nǹkan kan nínú Islam. Nǹkan tó dẹ̀ wà ń bì náà ni wípé nǹkan tí ìlọ́po méjì nǹkan tọkùnrin bá gbà òun ni ìlọ́po méjì nǹkan tó bá gbà. Ẹni bá ń gbé verse 4 jáde nínú. A ò ní time ẹ ti mú reference wá a dẹ̀ sí bá yín kà. Nǹkan tó dẹ̀ wà ní reference yẹn. ms ẹran iléyà tó máa ń pa ọkùnrin àgbò méjì, obìnrin àgbò kan. So kò síbi tí wọ́n ti pọ́n obìnrin lé nínú Islam. Wọn ò ka obìnrin sí nǹkan kan. Aláàfobìnrin wé drunker àtajá náà. So táyì sábẹ́ lọ́wọ́ òjíṣẹ́ Allah. So alákọ̀ọ́kọ́ ìyẹn kò wọlé orí wọn ti ń kírun tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kejì eléyìí pé wọ́n pín ogún yìí wọ́n ti ń pín in fact torí gbogbo wa mọ̀ pé gbogbo nǹkan tó wà níbí àwọn ọmọ Lárúbáwá ló ń bá wí, then àwọn nǹkan tó dẹ̀ tún wà níbí náà àwọn mùsùlùmí nìkan ló ń bá wí. Tẹ́ ẹ bá lọ wo gan kí Islam tó dé wọ́n ti ń pín ogún. A lè gbé jáde níbí before Islam kí Islam tó kọ́ tó kí Muhammadu ọ̀rọ̀ ogún yìí wọ́n ti ń pín ogún tẹ́lẹ̀. So ẹlẹ́ẹ̀kẹta tó ń sọ ẹjọ́. Ìmọ̀ ṣe déédéé láàrin ìmọ̀ ṣe déédéé láàrin ta ni ọkọ àti ìyàwó. Ok, ibo ni Muhammadu ṣe déédéé, ibo ló ti sọ yẹn fún wa lẹ́rìí ká jẹ́ wò bóyá Muhammadu fúnra rẹ̀ bóyá ó ṣe déédéé láàrin òun àti ìyàwó ẹ̀.
Tatu nisa oníwẹ̀ ni mọ́ràtún khafat Vaskin ni min Vaskin ni má wọlé a máa gbé jáde Vaskin ni. ẹjọ́ wà lórí. Verse 120. Moderator ló ń já fáyẹn bọ́. Bóyá jábọ̀ ẹ tún wọn gbé sókè verse 120 kí ni? 128. Ó yá 120. 128. 128. Ó yẹ ká ó ti wà ńbẹ̀. وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير. Allah subhanahu wa ta'ala ni وإن امرأة خافت tó bá yẹ pé ìyàwó yín pé ń ṣe bí àbí ìbẹ̀rù àbí ó fẹ́ máa ṣe bí ẹ̀yìn kíkọ sí ọkọ rẹ̀ أو إعراضا فلا جناح عليهما tá a máa ṣe kí ni o tá a máa fi ìbáwí sọ́wọ́ ẹnìkan pé ìwọ yìí ló ṣe ìwọ yìí ló ṣe torí kí ni o أن يصلح بينهما صلحا kan tá a máa ṣe láàrin wọn ni pé tá a máa fún wọn ní ìfọ̀kànbalẹ̀ tí ìfọ̀kànbalẹ̀ wà láàrin àwọn méjèèjì tí settlement wà láàrin àwọn méjèèjì. Alright. Nǹkan tó sọ ń bí ìsìn pé tí àìṣedédé bá wà láàrin ọkọ àti ìyàwó kí wọ́n settle amicably àbí fair settlement àbí bá Mr. Ahmed ẹ ká lọ sí 424 ká tún gbọ́ nǹkan tó sọ ń bẹ̀. Kí lẹ sọ? mi ò gbọ́ kẹtàn sọ kí lẹ sọ. Mo ń bọ̀ mo fẹ́ wọ́n ń bọ̀ wá, bá yín gbé Quran mi wá pé kẹka mo ń bọ̀. kéwu ló yẹ ká ní àké òun ni mọ tábò sí òní lè wọ àbòsí ọlọrin gbogbo wọn ò fẹ́ ṣiṣẹ́ mọ́. kéwu ló yẹ ká ní àké. iṣẹ́ ibi táyìn tún gbé orin ti yín gbà nìyẹn àbòsí wọ̀ lọ́rùn wọn fẹ́ ṣiṣẹ́ mọ́. celebrity Àkànbí Ọlọ́ba. pẹ̀pẹ̀ Ọlájímọ̀ èní o ẹ ṣáàbù sára ní pẹ̀pẹ̀. Mr. Ahmed ó yẹ ká ilé kíákíá jọ mo ní 5 more minutes. Okay. ìràwọ̀ ní الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض. Allah ní الرجال قوامون على النساء. Allah subhanahu wa ta'ala àti ṣe ẹ̀yàn kan àti ṣe yín ní olórí fáwọn obìnrin bima faddala Allahu ba'dahum 'ala ba'd tó yẹ pé ìwọ ọkùnrin ló máa ṣe kíni o ló máa ṣe ìtọ́jú pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala lórí obìnrin rẹ̀ wa bima anfaqu min amwalihim tẹ̀sí máa ṣàánú pẹ̀lú kíni pẹ̀lú dúkìá yín tó yẹ pé fassalihatu qanitatun hafizat kẹtẹ́bẹ́ ti yọjá níbẹ̀ yìí. Ẹ kà á níṣó. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ ẹ kà á ń gbọ́. الرجال قوامون على النساء. Allah ní الرجال àwọn ọkùnrin قوامون على النساء àti ṣe wọ́n ní olórí fún ẹ̀yin obìnrin بما فضل الله بعضهم على بعض tí Allah subhanahu wa ta'ala ìpìlẹ̀ kí ó máa ṣe ìyọ̀ǹda ìbò láti látọwọ́ rẹ̀ أنفقوا من أموالهم pé máa ṣe kí ni o ẹ máa ṣètọ́jú láti rí kí ni o àwọn dúkìá yín tẹ́ pé فالصالحات ètò bá jẹ́ ń dáadáa ní
إنه قانتات حافظات الغيب ما حفظ الله. ẹnì ṣù à ń gbọ́ yín sà. نعم. الغيب ما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعكم فلا تبغوا عليه سبيلا إن الله كان عليا كبيرا. وني فصالحات قانتات حافظات الغيب واللاتي تخافون ثم تبغوا نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن أسكنوا أسباوي فإن أطعكم فإن أطعكم فلا تبغون عليه سبيلا إن الله كان عليا كبيرا. بذاتي شرعي بين السنقسين. ẹ ò tú kínní dáadáa àfà, ẹ ò tiẹ̀ tú ẹ kàn ṣé ká ìwà tún kà fún ara wa ni. Èyí tẹ́ gbé wálẹ̀ kan yẹn á jẹ́ kẹ́ ka ẹ dẹ̀ tú, àwa náà dẹ̀ ka àtú. Ṣé èyí tí mo gbé wá yìí ẹ ti rí pé nǹkan tẹ́ gbé wá yẹn wípé tí ọkọ àti ìyàwó kan settle issue wọn amicably o. Now eléyìí sìn tẹ́ gbé wá yìí sìn ó sọ otherwise another thing ló sọ. Kẹ́ ẹ dẹ̀ ká kẹ́ ẹ tú ẹ̀bọ̀ ẹ ò tú náà. Kò sọ̀rọ̀ otherwise o. Kò sọ̀rọ̀ otherwise náà ó yẹ ká kẹ́ ẹ tú náà. Ok, now ibi tó ti sọ pé àwọn obìnrin tó bá ń ṣe orí kunkun kí ni nǹkan mẹ́ta tó sọ pé kẹ́ ṣe fún wọn, kí lákọ̀ọ́kọ́? ó ní واللاتي تخافون نشوزهن فاعظوهن واهجروهن في المضاجع واضربوهن. ó yá tú ẹ kí lábáwá lè ka ẹ tú àwọn tó wà sálọ gbọ́ ìtumọ̀ ẹ̀. ok mo fẹ́ gbọ́ lẹ́nu pé ẹ̀sìn náà wọ́n. kì í ṣe pé ṣé mo fẹ́ gbọ́ báwo nǹkan tó bá wà níbẹ̀ ní kẹ́ ẹ tú náà, àwa sọ pé nǹkan tí pé kẹ́ ẹ sọ nǹkan tó wà nínú Quran ní kẹ́yìn kà síta. wọ́n náà mo tún fún yín kí tẹ́lẹ̀ gbọ́ lẹ́nu náà pé ẹ̀sìn náà wọ́n. ṣe ibi tẹ́ mú wá yẹn ṣe rí pé kò máa nù kankan wá fóbìnrin. nǹkan tó mú wá ní pé kí ọkọ ṣe kí ni alákọ̀ọ́kọ́ ẹ ṣe wá sí fún, ẹlẹ́ẹ̀kejì ẹ ta kété sí ibi ibùsùn ẹ mọ̀ pé yẹn tún máa ń dùn obìnrin, especially tí ó bá wà in mood, so tẹ́ bá ta kété tẹ́ fóorun dùn. ẹlẹ́ẹ̀kẹta tí ó bá tún ṣe normal ó sọ pé kẹ́ ẹ lù ó bí kẹ́ ẹ ti mọ̀ pé òfin àwọn ọ̀rọ̀ yìí àwa ń sọ fún yín pé Muhammadu ló ń sọ̀rọ̀ nínú Quran, fáàtì ni Muhammadu ni Allah, ṣe rí pé kò jọra wọn báyẹn, ṣe get kò jọra wọn, so kò máa nú wá fóbìnrin bẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀kẹta náà tún forí ṣọpọ́n, kí ẹlẹ́ẹ̀kẹrin? ara kò forí ṣọpọ́n. Ó dà mo ti gbọ́. Kí ẹlẹ́ẹ̀kẹrin? àwọn èèyàn wà nísàlẹ̀ tó ń gbọ́ wa bóyá ẹ̀yin kọ́ lẹ máa sọ pé forí ṣọpọ́n. Kí ẹlẹ́ẹ̀kẹrin? tẹ́ bá ti sọ bẹ́ẹ̀. now ẹlẹ́ẹ̀kẹrin ni bóun ṣe sọ lẹ́ẹ̀kan kan. ṣe bí nǹkan tó ṣe nǹkan dáadáa tí Muhammadu ṣe pọ̀, so kò yẹ kí ó lè ìmọ̀ ṣe dédé láàrin èèyàn like àti aláàrin olówó ni àbí tálákà ni tàbí pé ìkẹ̀kẹ́ náà lẹ́yìn méjì níwájú Allah subhanahu wa ta'ala. lápẹ́kẹ́ tí mo sọ lẹ́lẹ́kẹ̀rin pẹ̀lú nínú mo sọ lẹ́lẹ́kẹrin. olówó ẹ̀kọ́ ẹ bá mi àtẹ̀yìnsùn ẹlẹ́kẹrin yẹn ẹ fún mi ń fíìmù sáré mú àwọn ọmọ ẹ̀ skul ẹ̀jọ̀. lẹ́kẹrin. ìmọ̀ sí dáadáa. àti tálíkà tó lówó Islam ní equal ni wọ́n. ìmọ̀ sí dáadáa láàrin àwọn. mo rí ni pé àfáà yìí kàn sọ àwọn nǹkan tí wọ́n rò ní because ó nǹkan tẹ́ sọ yẹn kò sí ṣẹ́gẹ̀t. kò sí àbíkẹ́ sọ. ibo ló wà náà àwọn nǹkan tẹ́ tó sọ ń sìn ibo láti máa rí. ó wà lóko inú sóra àtàwà yìí náà ní ti mú un gbẹ̀gbẹ̀. ok ọ̀hún dà. 114 the same sóra àtàwà. ọba ọlọmọṣẹ́ lè bá gbé jáde. kí ni? Round 4 114. Round 4 114. so kan tó gbé kúra ẹ̀ dé àfà. so nǹkan tí àtúndà nítorí rẹ̀ ṣe kínní yìí ni pé Islam àtijọ́ náà ti gbé wọ ilẹ̀ wa especially ká tó kú ilẹ̀ adúláwọ̀ lápapọ̀. so à ń jókòó àwa náà ń rò ní báwọn bàbá wa bí wọ́n ṣe ń lògbà tẹ́nibọ́dì wọ́n ń lọ tí wọ́n ń padà
bẹ́ẹ̀ àwa náà tún délé ayé la wò ó pé nǹkan tá a bá àwọn bàbá wa tó ń ṣe kí ni benefit tó wà lórí kinní yìí àdújọ́ ìtàn ti bí gbogbo wa sílé ayé tẹ́ bá kú o àlùjànnà kan o iná kan o nǹkan tó ń ròyìn fún wa nìyẹn but ilé ayé tá a wà yìí gangan kí ni benefit ẹ̀sìn kí ni ìwúlò ẹ̀sìn nínú ayé wa China a ti fi gbà kan bọ̀ bíi 20 years ago bí a ṣe ń jẹ wọn lẹ́ni China they are the best in the world ìkan táwọn bàbá wọn fi sílẹ̀ fún wọn òun ni wọ́n continue lórí ẹ̀ tílé ayé fi ń yẹ wọ́n lẹ́ni why ní Áfíríkà ti wà yẹn ní gbogbo ilẹ̀ adúláwọ̀ wa asadi nǹkan táwọn bàbá tiwa náà fi kalẹ̀ fún wa tó bá jẹ́ pé òun la bá wá ìmọ̀ sí tá a máa bàjẹ́ wọn lóògùn òbò wọn ní yóògùn ìbọn kò dá olódì sálà Fúlàní ń pa wálé ní báyìí kí ni solution tí Quran mú wá fún wa àti Bible àyàwó la lè kà nínú Quran tó máa yìnbọn lù wá tí ò ní wọlé àdìsí wo la lè kà nínú àdìs fásì wo ni tó bá sí wa ní àdá tí ò ní wọlé so ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí especially àwọn àfáà wọ́n máa ń béèrè lọ́wọ́ wa kí làwọn bàbá wa ṣe lẹ́ẹ̀kíní kan because of Islamic religion kí lẹ̀sìn yìí kí ló contribute sílé ayé wa kí ni ìwúlò ẹ̀sìn yìí tẹ́ bá wo nǹkan tí ẹ̀sìn Islam ti damage nínú ayé wa tí gbogbo wa bá realize nǹkan tí Islam ti ipa tó ti kó ní ti bàjẹ́ ó yẹ kí gbogbo wa jìnnà sí ẹ̀sìn yẹn ìmáàmù tó bá pè wọn ládùúgbò ẹ̀ ká mọ̀ lẹ́ni òkò ni it's more than 200 years 30 generation kan wá ń lọ wọ́n dé lórí the same thing no improvement no development no any technique inú ò lè rún ẹ Quran àbáyọ nínú Quran àfi tó bá fẹ́ káwọn àfáà parọ́ fún ẹ ló kù orí ò lè fọ ẹ kó rí solution nínú hadith kí lẹ̀sìn yìí mú wá fún wa kí ni ìwúlò ẹ̀sìn yìí nílé ayé tí gbogbo wa jọ wà yìí bẹ́ẹ̀ bá lọ Saudi tẹ́ bá lọ kéwú after 9 years to 11 years wọ́n á deport yẹn padà sí Nàìjíríà ni Saudi ẹ̀ lè rọ́mọ wọn fẹ́ lóbìnrin àti lọ́kùnrin ọ̀ lè fún yín níwèé ìpélu wọn so kí la fẹ́ benefit gbogbo wa fẹ́ di Muslim báyìí kí ni ìwúlò ẹ̀sìn yìí nínú ayé wa in the next 10 years ká kó gbogbo 200 years yẹn ká kó sẹ́gbẹ̀ẹ́ kan náà in the next 10 years kí la máa benefit lórí pàṣẹ Islam ọ̀pọ̀lọpọ̀ èèyàn rí pa jáde à ń sọ̀rọ̀ gbogbo wa tí Muhammadu gbélé ayé rẹ̀ wù nǹkan tó wà nínú Quran ọ̀pọ̀lọpọ̀ ló ń wò wá bí pé bẹ́ẹ̀ nǹkan tá à ń ṣe ò dáa so láti lè proof ara wa pé nǹkan tá à ń ṣe nǹkan dáadáa ni tí gbogbo wa bá padà sílé tá a ríra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá a bẹ̀rẹ̀ sí ní practice ẹlòmíín bẹ alágbẹ̀dẹ ni wọ́n nílé wọn àgbẹ̀dẹ kò sí ẹni tó mú wá fún wa nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá wa ni tó bá jẹ́ pé iṣẹ́ àgbẹ̀dẹ yẹn là ń practice ó possible káwọn ẹni máa ṣe nǹkan mèremère lágbàáyé àwọn bàbá wa máa lọ ń rọ irin ni wọn ò kí ń ra irin àwọn alágbẹ̀dẹ wọ́n máa ń rọ irin nígbà gbogbo nǹkan yẹn ti tọwọ́ bàjẹ́ Islam ti tọwọ́ bàjẹ́ bọ̀ so Islam tẹ wá gbé wá tí wọ́n polo fún wa lọ́sàn-án lóru láago 2 lóru láago 1 ọ̀sán kí ni benefit ẹ̀ kí ni ìwúlò ẹ̀ technique wo la fẹ́ yọ látara Islam tó máa wúlò fún wa tó máa mú development bá wa náà àbí kákẹ́ máa kírun ká máa gbàwẹ̀ ká máa kó owó ní tiwa ká máa kó lọ fún wọn ní àjì so kí ni ìwúlò ẹ̀sìn Islam yìí kí ló wúlò fún kí la fẹ́ benefit níbẹ̀ yàtọ̀ sí pé àlùjànnà iná kan o omi 7 kan o. Mo lè béèrè question kan sí. Béèrè. Okay, sir. Mo understand àwọn kan tí ẹ sọ. Tí mo fẹ́ béèrè pé ṣé àwa tá a jẹ́ Yorùbá nísìnyí tẹ́ ẹ ṣe ń sọ nísìnyí pé ṣé Islam gangan ní fa problem tí a fi ní no kò ṣe ilẹ̀ Yorùbá nìkan gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú torí tá a bá ń sọ̀rọ̀ ẹ̀ ṣe máa lọ sílẹ̀ Yorùbá jésì ilẹ̀ Yorùbá nìkan ní aláwọ̀ dúdú wà gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú la kó papọ̀ kí ni ìwúlò Islam ní Africa continent wa.
nǹkan tẹ́mi béèrè pé ṣé Islam lè rí pé problem òun gan ni problem ti ń fa nǹkan tí no àwa aláwọ̀ nǹkan tí dúdú mò fi ń béèrè ni pé Islam Christian wọ́n ń ṣe alátakò fún gbogbo nǹkan tí wọ́n bá ní ilẹ̀ adúláwọ̀ pé ò dáa bó lòdì sí Allah now Allah Islam tó wá gbé wá yẹn ìbéèrè mi sí yín ni pé kí la fẹ́ benefit kí ni achievement wa lórí Islam tá a fẹ́ mọ̀ ṣe yìí in the next 10 years. Okay. Another question tí n bá béèrè lọ́wọ́ yín nísìnyí pé tẹ̀sí ń sọ̀rọ̀ nísìnyí èèyàn pé èèyàn sọ fún wa nísìnyí pé kí ni nǹkan tí Islam ṣe tó ti gbé wá fún àwọn aláwọ̀ kí ni dúdú nǹkan tó tó yìí mú wá orí fífọ́ ò lè mú fọ́ wá yẹn kéèyàn orí solution bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú ò lè run yàn bàbá kéèyàn orí solution bẹ́ẹ̀ Fúlàní ò lè gbé bẹ́ẹ̀ bọdẹ ńsìn kó fẹ́ yíyàn bọ̀ kéèyàn káyà Kùránì kan kí wọ́n yìnbọn fún yàn kó má wọlé Kùránì yìí ó dẹ̀ sọ pé gbogbo ohun táwọn bàbá wa fi kalẹ̀ fún wa nílẹ̀ adúláwọ̀ pé kò dáa sẹ́mọ̀ pé ẹni tí ó bá gba nǹkan tí ò dáa lọ́wọ́ èèyàn ó yẹ kó mú solution mi wá kí ni okay solution tí mo ń gbọ́ yín. Kùránì mú wá. ṣé ẹ ń gbọ́ mi àbí? a ṣe ń gbọ́ yín báyìí ni o. Okay, so ìkíni bẹ́ẹ̀ bèrè pé tọ̀ tá a bá gbà pé tọ̀ gbọ̀n kan báyìí ṣẹlẹ̀ pé tẹ́yìn ṣe wáyé nísìnyí lọ́dọ̀ tí kí lẹ́yìn lè fọwọ́ mú kalẹ̀ báyìí tẹ̀lé fọwọ́ sọ̀yà sí pé ẹ fẹ́ ṣe àbí ẹ ti ṣe ẹ gbọ́ nǹkan tí mò ń fún béèrè ilẹ̀ lọ́wọ́ Yorùbá yín àbí ilẹ̀ aláwọ̀ dúdú. ẹ gbọ́ nǹkan tí No, mò ń béèrè mo lọ́wọ́ ti yín gbọ́ yín èmi kàn ẹ mo ti gbọ́ ẹ ti yé mi èmi ti understand yìí ok èmi kàn fẹ́ béèrè question lọ́wọ́ yín pé kí lẹ fẹ́ tẹ́yìn béèrè. ṣe wáyé nísìnyí ẹni sùn tẹ́yìn ṣe wáyé nísìnyí gbogbo abá gbà pé tọ̀ àlẹ́sìn kankan mọ́ pé kò sí Islam kò sí Christianity mọ́ lọ́dọ̀ tí pé ẹni fọwọ́ sọ̀yà pé láti fẹ́ mú ìkan báyìí ni mo lè contribute sí society mi ìkan báyìí mo lè ṣe lọ́wọ́ ara mi kí lẹ lè ṣe. ṣé ànábì lèmi ni àbẹ́mi níjọba. Mo like question mo like answer tẹ̀fi down question. There is something tí mo jẹ́ tí mo ìrántí life event mo wà. You need to learn what is called religion. You need to learn what is called knowledge. no And you need to learn what mi is ò béèrè called nípa religion fún yín nǹkan ẹni tí mò ń sùn béèrè mo ti gbọ́ yín sẹ́ ẹ̀ka tí understand the meaning. There is difference between culture, religion, your knowledge. Àwọn kìíní tẹ́ bá lẹ́nẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ mọ̀ pé àwọn kan tẹ́ sọ yìí no wọ́n contradict. àfà Ẹni olè sùn Muhammed the way ẹni ẹni sùn sùúrù ẹ sọ lẹ́ẹ̀kan sẹ́rí èmi ẹ ò sọ èmi lẹ́ẹ̀kan ò ẹ lẹ́mi sọ ẹjọ́ èmi ò lẹ́mi wàhálà mú ìwà yìí èmi ò ka Quran mi kà èmi dis náà like wàhálà jẹ́ pé common èmi sense náà like ni wàhálà nǹkan tẹ́mi tí mo béèrè sọ̀rọ̀ lọ́wọ́ yín Islam yeah. wá ó ní ká má ṣe anything táwọn bàbá wa fi kalẹ̀ fún wa nílẹ̀ adúláwọ̀ ó condemn everything ó ní kò dáa so Islam ó ní ẹni tí ó bá máa dá sọ fún ni tọrùn ẹ̀ la máa ń wò Islam ń sì tó ní gbogbo àwọn nǹkan yìí ò dáa solution wo ló mú wá fún wa náà Fúlàní ń pa wálẹ̀ Yorùbá tí n bá gẹ́gẹ́ bí mùsùlùmí tí mo jẹ́ tí n bá wọnú oko lọ́sìn pé mo fẹ́ dáko tí Fúlàní gbébọn dé àbí àdá ááyà wo ni mo lè kà nínú Quran tó máa yìn mímọ́ tọ́ta àbọ̀n òní wọlé àbí àdísì wo mo lè kà tí wọ́n máa sẹ́mi ní àdá tádà òní wọlé ẹni tó sàgbà tọwọ́ ẹni ó bọ̀lọ̀ fún yẹn ní another hope kí ni hope tí Islam mú wá inú ò lè run yàn kò rí solution nínú Quran orí ò lè fọ ẹ kò rí solution nínú Quran gbogbo nǹkan táwọn bàbá wa dẹ̀ fi kalẹ̀ fún wa nílẹ̀ adúláwọ̀ Islam ní kò dáa so ni mo wá fi bí yín pé now àwọn bàbá wa ti practice ẹ̀sìn more than 200 years wọ́n ti lọ àwọn tó wà láyé kọ́lọ́mbà wa gùn wọ́n lẹ́mìí now in our own generation àwa ń béèrè gẹ́gẹ́ bí àfa à ń béèrè lọ́wọ́ yín in the next 10 years kí la lè achieve látara Islam. àkọ́tà achieve pọ̀ gan. like bàbá Àkànbí Ọlọ́ba mo kí yín ẹ má bínú Mr. mo kí gbogbo ilé ẹ má bínú ẹ jọ̀ọ́ Mr. Hand ẹ fẹ́ sọ nǹkan lẹ́ẹ̀kan ẹ fẹ́ máa dodge question Àkànbí Simon ẹ ní sùúrù sá ẹ fẹ́ máa dodge question mi ò Àkànbí dodge bóyá question bẹ́ẹ̀ ni pé ẹ understand nǹkan tó ń béèrè ẹ já lo example kan náà nísìnyí nínú àṣà àti ṣe wa òun ni ká máa kọ orin
orin kíkọ ó wà nínú àṣà àti ṣe wa. Islam against ẹ̀ cause ẹ̀ ń try láti sọ pé ẹ culture kìíní kò bára kò papọ̀ mọ́ra àbí kò lu ara. So ẹ dáhùn sí yẹn. ó láwọn orin tí Islam against ó sì láwọn orin tó fọwọ́ sí. Ara ìbá ní àwọn orin tó against o ìbá lórin tí ò against o nǹkan tá a fi sọ wípé this thing it does not bring anything kò make any impact. Cause nínú àṣà àti ṣe wa ni ká kọrin ká jó kínú wa dùn ká ṣeré but Islam is against those things. Islam Even fọwọ́ sáwọn kan àwọn ní tó ń kọ orin tó jẹ́ nǹkan nílẹ̀ dùnú wa fún wọn. tó ń jẹ́ mùsùlùmí wọ́n ń kọ́ torí pé wọ́n ní agídí ọkàn ni according to Islam kò yẹ kí wọ́n kọrin kò yẹ kí wọ́n jó kò yẹ kí wọ́n dùnnú sádìsì ní Allah. Kẹ́yìn lẹ fún mi ní Big Joe ẹni ní proof. Sìgìdì mọ́ ń jó ni. kílẹ̀ ń béèrè kí irú béèrè kúbèrè lẹ̀ ń béèrè lọ́wọ́ mi ṣé wọ́n àwọn mùsùlùmí kọrin tẹ́lẹ̀ ni ẹ̀ ń ṣe ìgbà tí Prince Saudi ṣẹ̀dí ló ṣe ń aláwọ̀ àwọn kinní wọ̀nyẹn kílẹ̀ ń béèrè. This is an obvious kinní now. It's not obvious torí ẹ kàn tí ó kẹta sọ. ṣe fẹ́ wá máa mú wa ṣeré ń bìbà ẹ̀ ni kí ló mi ò mú iṣẹ́ rẹ̀ mi ò kílẹ̀ mú wá ń iṣẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. mi ṣe bẹ́ẹ̀ mọ̀ pé in Islam àlá orin àwọn orin is one of our biggest culture. Ms. Baba máa sọ fún kẹ̀mẹ́ wọ́n ní èèyàn lè sọ̀rọ̀ lásán without no proof. Because mo lè gbàgbọ́ tẹ́ bá sọ nísìnyí ìpẹ́ ẹ̀ ní mo proof jáde because Okay, anything I will ṣé be saying you are proof. Islam wà àlá orin Islam aláwọ̀ orin àmọ́ kìí ṣe gbogbo orin mo ti dá yín orin lọ́wọ́ wo ni lẹ́ẹ̀kan. Islam wà àlá. Ó láwọn orin táwọn pè ní nọ́ọ̀fùmù orin tá a fi ń kọ́ni lẹ́kọ̀ọ́. Sírò orin ẹni sùúrù àfa Big ẹni Joe sùúrù. orin tí ìyàwó Sẹ́ni orin tí mò ń ìkọ́tẹ́ wà iná náà máa ń sọ orin nígbà míì oníyàwó. gan. Ó yẹ kẹ́ kọ́kọ́ sọ ọ́ sínú ẹmọ inú WhatsApp ó máa ń ní voice message ní ẹ̀ lè sẹ́ndì. Ó yẹ kẹ́ kọ́kọ́ sẹ́ndì ẹ̀ sínú inú WhatsApp ọ̀rẹ́ yìí kan kẹ́ wá tún gbọ́ pé Allah select orin. DJ làlá ni ó wá ya orin kẹsí mímọ́ ó ní ọ̀kẹ́ ló da èwo ló da èwo ni ò da èwo orin ìwo náà kan lágbàáyé tí ò mú happiness dání. DJ Allah DJ Allah ìbéèrè sẹ́ni gbogbo ìgbà tí a wà lè kéwú ẹlòmíì tó bá béèrè lọ́wọ́ àfa lè kéwú kan bí irú wa yìí wọn ò ní mú ẹ lọ́rọ̀ òkúkú dùn torí àwọn ògọ̀ láti inú oyún ni àwa máa ń béèrè gbogbo béèrè wa dẹ̀ béèrè láti gbà kékeré wa ní mọ́ ń kọ́ àfa lẹ́nu rẹ̀. So Islam tẹ́ni ká ṣe àsopọ̀ àṣe bẹ́ẹ̀ kí ni ìwúlò kíní yìí in the next 10 years kí ló fẹ́ benefit wa. Àwọn Saudi tó gbẹ́sìn wá lé ní ẹ lọ wo orílẹ̀-èdè wọn in the last 100 years wọ́n develop lé níyì ẹ lọ wo Saudi ẹ wo ilẹ̀ Yorùbá ilẹ̀ Áfíríkà wa ẹ lọ Ghana ẹ lọ Senegal ẹ lọ Somalia every part of Africa continent ẹ lọ bẹ̀ ẹ lọ wo ohun tí Islam sọ wá dà ó sọ wá dẹdú arìnlẹ̀ ó sọ wá di ìran tí ò jẹ́ nǹkan kan mọ́ nílé ayé wọn welcome wa ọlá àwọn brọ́dà wa àwọn àǹtí wa àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n ti travel lọ́jọ́ tó ti pẹ́ àwọn ni wọ́n wà ní abroad tí wọ́n tún hold the ground fún ìrìn adúláwọ̀ pé no we can do more than that. Àwọn náà tún lè àwọn tó wà lájò àwọn ni wọ́n jí kó ìbọn tó mọ orí wa pé sípò àwọn pípọ̀ yìí lọ́pọlọ torí pé wọ́n rí pé kò sí nǹkan táwọn ń ṣe táwa ni ò lè ṣe àwọn ni ká dúpẹ́ lọ́wọ́ wọn ká ní pé àti travel lájọ tó ti gbé Islam wá ayé owó ti bàjẹ́ gan nílẹ̀ adúláwọ̀ yẹn ẹ gbé nǹkan wá fún wa eléyìí tẹ́ bá lọ́wọ́ wa kò dáa ká kó èyí tẹ́ bá lọ́wọ́ wa ká kó dànù èyí tẹ́ gbé wá fún wa kí ló mú wá fún wa Fúlàní ló ń pa wá ní gúnmẹ́rẹ̀ nílẹ̀ Yorùbá yìí ayé àwọn la fẹ́ kà nínú Quran tọ́mọ ìwà mọ̀ tí ò ní wọlé àbí ká kú nítorí pé aláfẹ́ fún wa ní 72 vẹ́jì ká kú torí pé a fẹ́ wà lìjẹ́ náà tílé ayé yìí là ń béèrè kí ni proof Islam nílé ayé yìí àwọn ò bà Islam jẹ́ gbogbo nǹkan tá à ń sọ pátá níbí báyìí a máa ń sọ with evidence àwọn tó dẹ̀ ń gbọ́ wa onílàákàyè ni wọ́n à ń gbọ́rọ̀ sínú ọpọlọ ká tó sọ kí ni ìwúlò ẹ̀sìn yìí ìlú orílẹ̀-èdè wọn náà ti ń ṣe ẹ̀sìn Islam yìí títẹ̀síwájú dé bá wọn
ẹ lọ Somalia àwọn ti fẹ́ para wọn tán, ẹ lọ Afghanistan everyday náà para wọn lórí sírísírísírísí ìlú tá a lè dárúkọ, ẹlẹ́ haúsá igi mọ́ wa lọ́wọ́, ìlú Ìlọrin ìlú Kwara State wọ́n ṣe pa wọ́n níjẹta àbí ìjẹrin ni. Gbogbo àwọn tó dẹ̀ ń pààyàn yìí ọmọlẹ́yìn Allah ni wọ́n. Sáwá sọ pé bàtà wàhálà tí Muhammadu bọ́lẹ̀, sáwá sọ pé bàtà wàhálà tí Muhammadu bọ́lẹ̀ ọwọ́ àwọn Fúlàní ló bọ́ sí. Dúdú ẹ lè gbóhùn sókè nígbà tí dúdú fẹ́ bá wọn sọ. Bàtà wàhálà tí Muhammadu bọ́lẹ̀ yìí sí Áfíríkà láti tún wọn. Dáúdù sókè. Bẹ́ẹ̀ni. Ẹ káàsán. Mo really enjoy program yìí gan. Mo ti máa ń listen sí but mo ti ń try láti join but mo wọ́n ní máa ṣe tán mo kọ̀ wá lọ́kì. Abdullahi Azeez lórúkọ mi. Muslim ni mi tẹ́lẹ̀ but mo ti change. Mo ń ṣe Muslim mo bí mi síbẹ̀ ni but along the line nítorí pé mo wá study history ló jẹ́ kí n change. Mo wá ra láti pé gbogbo kíní ẹ̀tàn ni gbogbo ẹ̀. Mo dẹ̀ ti travel dáadáa, mo ti lọ sí Turkey, mo ti lọ sí àwọn Syria, gbogbo ẹ̀ mo ti lọ. Mo ti rí pé ẹ wò kò sí nǹkan tá lè fi wé àṣà Yorùbá. Tẹ́pẹ́ àwa la kọ́kọ́ dé ìlú wọn ni. In fact ọmọ máa practice gbogbo nǹkan tá à ń ṣe làwọn náà máa ṣe. Last stage tí mo wà ń sìn ni mo fẹ́ change orúkọ yẹn. Mo ṣe ń wá orúkọ Yorùbá tó dáa tí mo fẹ́ change orúkọ yẹn sí. Ibẹ̀ ni mo wà ń sìn. Ṣé ẹ ń gbọ́ mi? À ń gbádùn yín sà. Bẹ́ẹ̀ ni, so level yẹn mo wà ń sìn, mo fẹ́ change ẹ̀. Ṣé rí nǹkan tí ẹ̀sìn yẹn anti-black ni? Anti-black, kò sẹ́ni tó disrespect dúdú tó Arabs. All disrespect wa gan so much. Gbogbo ètò ń ṣe yẹn is for land grabbing. It's just for land grabbing. Mo máa ń gbọ́ tó máa ń sọ tí àwọn Mùsùlùmí máa ń wá síbẹ̀ tó máa ń sọ pé Allah Ọlọ́run ni. Allah ò ń ṣe Ọlọ́run. It's not the same. Ẹ wo àwọn Haúsá, wọn kì í lo Ọ̀bángíjì mọ́. Wọn kì í lo mọ́. All the change nísìnyí tẹ́ bá lo Ọ̀bángíjì nísìnyí, in fact àwọn opposite kan pa onítọ̀hún yẹn Allah ló ń lò sí. Over time tó bá fi lè gbalẹ̀ Yorùbá dáadáa, Ọlọ́run táwọn tó ń lò yẹn ò ní máa lọ Ọlọ́run mọ́. Allah ni wọ́n máa make it compulsory for everybody to be saying that. Nǹkan tó máa ṣe nìyẹn. So mo really appreciate the program yìí gan. I really do. Mo ti look forward to this kind of program. But mo back pàdé by I was so happy. If at least ó máa bóyá ó máa change the trajectory wa. Because the time law in fact it was so terrible. Level tower and lossy. Ó ti affect a lot of things. Tradition, customs, everything. Mo gbọ́ tẹ́nì kan sọ pé ẹ̀sìn àti culture pé ẹ̀sìn àti culture pé they are not the same. They are. The moment you are a Muslim, you are actually practicing Arabism. Arab culture don't practice it. All intertwined. You cannot separate the two. All intertwined is about the practice Islam is about erasure of your culture. All my erase there little by little ni. All my tolerating, but the moment they're coming fully, all my erase everything and it's coming in. Listen, what very when you come back, you know, lossy. Wedding ó no lọ sí ìkáì Yorùbá ní ẹni yóò ó no lọ mo ní kí ló ń jẹ́ ìkáì ó no lọ sí ó ní yìgì mo ní so ẹni pa ti replace àwọn orúkọ ó ti replace ẹ̀ so yìgì ló ń sọ ló yẹ kó sọ ń sọ nìkáì kí ló ṣe yìgì Yorùbá is a full language kò sí nǹkan tí we are very dynamic people. Ìtumọ̀ yìgì ní bàbá mi Dáúdù bàbá mi ìtumọ̀ yìgì ní ikú ọmọ àlè wọ àwùjọ. No wọ́n sọ yìgì ìgbéyàwó ni o. Islam ló mú yìgì wá náà. Ikú ọmọ àlè wọ àwùjọ ni Islam ló mú yìgì wá. Ìyàwó ẹni bá ṣe ìyàwó ṣé kìí ṣe Yorùbá ni? Mo rò pé Yorùbá ni.
Àkànbí ṣé kìí ṣe Yorùbá ni? Yorùbá ni Nikai ni àwọn Muslim kó wá. Yorùbá ni ẹ bàbá mi Àkànbí. Nekai Oyè tí Nekai ni Yorùbá mo ni. fẹ́ sọ ẹ má bínú. Nikai. Yeah, Nikai. Ó ti replace ẹ̀. Nekai Nekai ló kó ọmọ àlè wa Wọ́n bí àwùjọ. èdè Yorùbá ṣe máa. Ó ní wọn ni mo sọ Nikai. Ọ̀rẹ́ mi wá sẹ́pọ̀ ń lọ sí Nikai. Yorùbá dẹ̀ ni mo ní èkú ló ń jẹ́ Nikai. Mo mọ ọba mo kàn pretend ni because ó máa ń piss me off tí bá ń gbọ́ káwọn Yorùbá máa lo àwọn Arab words nínú kíní wa. Ó dẹ̀ believe pé ó wà ọ̀rọ̀ tó ń sọ yẹn kò rí bí language. Ó ń rí bí ẹni pé ó wà spiritual. Mo there's nothing spiritual about it. Èmi gan lọ sílé kéwú. Ibo lọ sí gbogbo mo máa ń question. Why come this prophet is always fighting? This is somebody that went to 600, just from 600 war. He's so restless. If I all got off in my leke woman here. Because mama question kini here gone. Why? I never heard where Shogo went to war. These are people that they invented. These are inventors. These are chemistries. These are people that can't invent it. Because I'm an artist too. These are made of coppers. Copper of Ishan is so marvelous. That way, and when Europeans when they saw it, was so marvelous. Almost 1,000 years ago. Lord copper. And when Europeans look copper about 200 years ago, low copper because copper over dangerous like man cause cancer. Oh now Baba all discover all the everybody share it's so marvelous. Everybody share these are people that coexist. These are inventors. I'm really appreciating you, I really do. More really appreciating you. More last stage means in making change your coin. More fair change. I can't stand it. More appreciating, sir. Ẹ Ẹ ṣé gan o, a dúpẹ́ o. Bẹ́ẹ̀ náà bá dẹ̀ ṣe ń kúrò ẹ kó àwọn ọmọ yín àwọn ìyàwó yín náà kó gbọ́n kúrò ní ẹgbẹ́ òkùnkùn yẹn o ẹ jọ. Mo jẹ́ ti àwọn yẹn orúkọ Yorùbá tiẹ̀ làwọn yẹn jẹ́ èmi kọ̀ wá unfortunate pé orúkọ tó lọ fi sínú àwọn documents mi gbogbo ẹ̀ ni mo kọ̀ wá so but mo ti ń change everything sin. Olúwa ṣeun a máa gbára wa lọ́wọ́ ẹgbẹ́ òkùnkùn Islam ẹgbẹ́ òkùnkùn ni. Olódùmarè ṣeun. So Mr. One gbogbo nǹkan tẹ́ ṣáà ń sọ látàárọ̀ báyìí ẹ sọ kinní fún wa ẹ kàn ṣáà ń lọ ẹ mú lọ wájú ẹ mú lọ sẹ́yìn. Ẹ káàsán. Bọ̀ ẹ sì ní sùúrù ẹ jẹ́ kí Mr. Wasiu sọ̀rọ̀. Ẹ káàsán mo gbólé mo kí yín o. Yes. Ẹ ra. Ìyá mi bẹ̀rẹ̀ mo kí yín o mo kí gbogbo ilé o MS olówó Èkó Àkànbí mo kí everybody o. Bàbá Abíọ́dún ọmọ alọ́mọ. Bàbá Wasiu ẹ gbé sókè.